pé ẹ kírun ní títorí tèmi. Ẹ kírun torí pé ẹ fẹ́ súnmọ́ mi. Ẹ kírun torí pé ẹ fẹ́ súnmọ́ mi. Ẹ kírun torí pé ẹ fẹ́ mọ̀ mí. Ẹ kírun torí pé ẹ fẹ́ mọ̀ mí. Ẹ kírun torí pé ẹ fẹ́ ní èmi Ọlọ́run. Ẹ kírun nítorí pé ẹ fẹ́ ní èmi Ọlọ́run. Káì. Ó wá rí ìwọ tó ń fi irun rẹ̀ wà lìjẹ́nà. Mo rán síbẹ̀ olóore wa ni. Mọ̀lánà Sheikh Ibrahim Niass radiyallahu anhu olóore wa ni. Nítorí ẹ ká máa rán lásọ fún wa yìí. Ìntó yẹ ká máa rán ó ní bàbá wa ń sọ fún wa yìí. Ẹgbọ́n tí ṣe ò sọ. Ẹ̀gbọ́n tí Mọ̀lánà Sheikh Ibrahim wí ni. Jàálì tọrọ jà yìí. Jàálì tú ọjà yìí. Ilẹ̀ sí wà jírí. Wọ́n dún bẹ̀yàn má ti lọ síwájú. Jàálì tú ọjà yìí. Ok, ká lọ. Ilẹ̀ sí wà jírí. Àbúlíkọ́ sí mi ní máa yí dọ̀lá lì wà náà sí rí. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ó ní ràjá yìí àgbọ̀kànlé mi, àfọkàntẹ̀ mi. Sheikh Ibrahim ní àgbọ̀kànlé mi, àfọkàntẹ̀ mi. Jàálì tọrọ jà yìí fílẹ̀ sí wàhádìrí. Allahu akbar. Mo fi àgbọ̀kànlé mi àti àfọkàntẹ̀ mi àti ọjọ́ àti ìní mi àti ọ̀la mi fílẹ̀ sí wàhádìrí. Mo fi ti sọ́dọ̀ ẹni tí ń bẹ pẹ̀lú mi. Mo fi àgbọ́kànlé mi, àfọkàntẹ̀ mi, ìní mi, ọ̀la mi, gbogbo nǹkan mi, mo fi tì sọ́dọ̀ ẹni tó ṣe wípé ń bẹ pẹ̀lú mi nísìn. La hawla wala quwwata. Àbúlíkọ́símì ní máa yí dọ̀lá lì wà náà sí rí. La ilaha illallah. Násìrì tó parí. Násìrì tó parí bẹ́ẹ̀tù yẹn. Àti hádìrí. Àti hádìrí. Alákọ̀ọ́kọ́. Jàálì tó ràjá yìí fílẹ̀ sí wà hádìrí wà násìrì. Allah. Ja'altu rajai lillazi wà hádìrí wà násìrì. Ẹ bá fẹ́ rí kí ó tú ṣe. Show. Jàálì tó ràjá yìí lillazi wà hádìrí. Àbúlíkọ́símì ní máa yí dọ̀lá lì wà náà sí rí. Ṣé wo ni mo fi àgbọ̀kànlé mi tì sọ́dọ̀ ẹni tí ń bẹ pẹ̀lú mi wà náà sí tó sì jẹ́ olùrànlọ́wọ́ mi? Ṣé o ní mo fi àgbọ́kànlé mi àtàfọkàntẹ̀ mi sọ́dọ̀ mo fi tì sọ́dọ̀ ẹni tó pọ̀ ní ń bẹ lọ́dọ̀ mi. Bákan náà, òun sì ní olùrànmíṣe. Òun ní olùrànlọ́wọ́ mi. Táwa lẹni náà. Táwa lẹni náà. La ilaha illallah. Àbúlíkọ́símì máa yí dọ̀lá lì wà náà sí rí. Àbúlíkọ́símù máa yí. Àbúlíkọ́símù ta ni àbúlíkọ́símù ànábì? Ta ni àbúlíkọ́símù yẹn ànábì? Máa yí. Àwọn yóò máa wò pé èèyàn ṣe lè fi ara ti sọ́dọ̀ ẹ̀dá. Àwọn kan wà máa wò pé èyí ṣe wá lè fi rẹ̀ tì sọ́dọ̀ ẹ̀dá. Ṣé ìwà mú tó jẹ́ kó fara ti sọ́dọ̀ rẹ̀ wá? In tó jẹ́ kó fara tì sọ́dọ̀ rẹ̀ ṣé wàá mú wá? Ní máa hí dọ̀lì tọ́. Máa hí dọ̀là ni. Sọ̀rọ̀ òun ló pa àánú rẹ̀. Pé ànábì tí mò ń sọ yẹn gbogbo tó jẹ máa nù òun ló parẹ́ òun ló abrogate ẹ̀ yányán. Ẹni tó pa àánú rẹ̀. Ẹni tó pa àánú rẹ̀ ṣó wá yẹ ká fara tì sọ́dọ̀ ẹ̀. Àbí tí kò gbọ́dọ̀ ṣe tẹ́nìkan bá lòun àjùmọ̀ mi ṣé Ibrahim ẹni tó pa àánú rẹ̀. Ẹni tó pa àánú rẹ̀ ṣé ẹnìkan wá sọ pé òun rànjú mọ́ mi ṣé ó tọwọ́ wá ní destroy ẹ̀? Ṣé ó tọwọ́ wá ní ẹni tó pa àánú tó pa rẹ̀ ẹnìkan wá sọ pé òun wá dé òun fẹ́ máa rànjú mọ́ mi? Ẹni tájá ń lé. Ẹni tájá ń lé. Ó wá lọ sáàdì bàbá tó ń sin ẹkùn. Ó wá lọ sáàdì bàbá tó ń sin ẹkùn. Àbẹ́ ìwà rí. Ajá ní lé bọ̀ o. Yóò wá sá. Kò lọ sáàdì bàbá tí ń sin ẹkùn o. Ó wá lọ sáàdì bàbá tí ń sin ẹkùn kìnìún. Jàálì tó ràjá yìí. Jàálì tó ràjá yìí. Sílẹ̀ bí wà á dì í. Àbúlíkọ́símì ní máa yí dọ̀lá
ṣe Bọ̀dúrú Barama. Ṣé Ibrahim àti di Káì. ṣé Ibrahim àti di ẹni tájà ń lé kó lọ sáàdì bàbá tó ń sin ẹkùn. Kí ni ajá máa ṣe? Ṣé Ibrahim òun lẹni tájà ń lé tó wá lọ sáàdì bàbá tó ń sin kìnìún Ẹkùn tí ń sin ẹkùn. Kí ni Ẹ dákun kí wàá lájà yẹn fẹ́ ṣe? Ajá wọn máa parẹ́ ni o. Àtàjáhùn àtẹ̀ntó ní kódà bá tó rẹ̀ tó sọ̀pọ̀tì ẹ̀. Òun náà yóò máa ha ni o. بقبض وبسط لا أحمل غيره ونعم السلاح للعدو المكبر ونعم السلاح للعدو المكبر. Káì. Ṣé Ibrahim? èèyàn sì sọ̀rọ̀ eléyìí kalẹ̀. Èèyàn kan sọrú eléyìí kalẹ̀. Táàrẹ ni tó sọ̀rọ̀ ẹ̀ rí. Táàsì rẹ́ni tó sọrú ẹ̀ rí. Oríṣiríṣi ọ̀rọ̀ ti wà. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn kan ti sọ o. Oríṣiríṣi tírà ti wà. Oríṣiríṣi tírà ti wà, àwọn tírà mọ̀nyàmọ̀nyà. Àmọ́ kò papọ̀ mọ́ ilé. Àmọ́ eléyìí bí sọ́mọ́jì náà lẹ̀ ni. ببسط وقبض بقبض وبسط لا أحمل غيره ونعم السلاح للعدو المكبر. Ṣé o ní gbé kọ́bùdì? Àwọn kan máa ń dáṣà pé ọlọ́mọdé ajẹ́njẹ́ ọ̀tá wa. Àwọn kan máa ń dáṣà wípé ọlọ́mọdé ajẹ́njẹ́ ọ̀tá wa. Ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọlọ́njọ́ rẹ̀ ó tètè sún jẹ o. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní ọlọ́njọ́ kí ọ̀rẹ́ ó tètè dáná oúnjẹ ní o. Lọ́rẹ̀ ò bá tètè dáná oúnjẹ. Bọ́ọ̀rẹ́ ò bá tètè dáná oúnjẹ. Àfàìmọ̀ kan ọmọ jẹ́njẹ́ ọ̀tá o. Àfàìmọ̀ kéèyàn kéwọn mọ́ jẹ́njẹ́ ọ̀tá o. Ṣé wàá sọ pé bíkọ́bùdì tí ń bá ń bẹ? Ṣé o ní bíkọ́bùdì tí bá ń bẹ? Tí ò bá sí. Bíkọ́bùdì. Náà. Tí tó bá sáfẹ́rẹ́. Tó bá sáfẹ́rẹ́. Babasiti. Náà بقبض وبسط. Tó bá sáfẹ́rẹ́. Tó bá sáfẹ́rẹ́. Tí ò rí bá a ṣe fẹ́. Tí ò rí bá a ṣe fẹ́. Ní jíjẹ. Ní jíjẹ. Ní mímu. Ní mímu. Ní níná. Ní níná. Ní lílò. Ní yíyọ. Babasiti. Àti tó bá pọ̀. Àti tó bá tiẹ̀ wá pọ̀ tí yẹ̀lùwà tó dé tó di wípé níta ń fẹ́ ó ń rí bá a ti fẹ́. Tàbá ní ká máa tú kéwú bí wọ́n ṣe kọ́lẹ̀ kéwú kò ní yé kò ní ọ̀rọ̀ yẹn ò ní wọlé. Tá a bá ní ká máa tú kéwú bí wọ́n ti kọ́lẹ̀ ní tí wọ́n á fẹ́ ká mú ń bẹ̀ ẹ̀kọ́ yẹn ó lè má ṣeé ṣe. Ó ní bíkọ́bùdì tó bá nira. Bíkọ́bùdì tó bá nira. Tí gbogbo nǹkan le koko. Tí gbogbo nǹkan le kókókó. Wàá mi lò gárọ̀ omi lẹ́lòmíì yàtọ̀ sànàbí. Mi lẹ́lòmíì yàtọ̀ sànàbí. بقبض وبسط لا أحمل غيره. Tó bá lé tí gbogbo ẹ tí ò lójútùú mọ́. Tó lé tí ò lójútùú. Mi ò lẹ́lòmíì ànábì náà ni màá sá lọ. Tó bá sì rọrùn. Tó bá sì rọrùn náà. Kò lè jẹ́. Rírọrùn yẹn ò lè lébi kúrò lọ́dọ̀ rẹ̀. Màá tẹ̀ pa sọ́dọ̀ rẹ̀ ni. ونعم السلاح للعدو المكبر. ونعم السلاح للعدو المكبر. Ṣé o ní wàá gbọ́ o? Ṣé wàá ní? Ìwọ tó fẹ́ jà mí lógun. Ìwọ tó ti rẹ́dì tó fẹ́ jagun tó fẹ́ fèsì mi tẹ́tí ẹ̀ kó gbọ́. Ní mọ̀síláì. Ní mọ̀síláì. Ó ti tó fún mi ní nǹkan ìjà. Ànábì yẹn ó ti tó fún mi ní nǹkan ìjà. Ẹni tó bá kèfèrí jà tó ṣẹ́gun ẹ̀. Ṣé ìwọ tó Àbújá? Ṣé ànábì tó bá kèfèrí jà tó ṣẹ́gun rẹ̀ dákun gbogbo wèrè tiẹ̀ sóòótọ́ Àbújá lì ni. Ká tó bá ti sọ̀rọ̀ Àbúlábì o. Ànábì finish. Ànábì finish gbogbo wọn ni. Gbogbo ohun tó fi ṣé ò lọ́kàn balẹ̀ ń pẹ́ àyín mà bọ̀ wá. Gbogbo tó fi ṣé Ibrahim lọ́kàn balẹ̀ nìyẹn. Ànábì yẹn ló fi lọ́kàn balẹ̀ tó fi sọ pé ẹ má bọ̀
ṣẹgbẹ́ ya wèrè ní ẹ máa bọ̀. A wá padà sí ẹ̀kọ́ kan wà tí mo fẹ́ ká kọ́nu Ja'altu Raja'i fil asri wa hadiri. Ẹ̀kọ́ kan bẹ tí bàbá wa fẹ́ ká kọ́. Ẹ̀kọ́ kan bẹ tí bàbá wa fẹ́ ká kọ́ níbi Ja'altu Raja'i fil asri wa hadiri. Ṣé òun tíráì láti kó wa kúrò níbi tá a wà lọ sọ́dọ̀ ànábì? Wọ́n ṣọ́brẹ́m wọ́n tíráì láti kó wa kúrò níbi tá a wà lọ sọ́dọ̀ ànábì ni. Torí bí tí ẹnì kọ̀ọ̀kan wá wà yẹn kò lè pè wá. Torí pé ibi tẹ́nì kọ̀ọ̀kan wá wà yẹn kò lè pè wa. Níbo la wà? Níbo la wà? Ẹlòmíì wà ní ọwọ́ bíbí. Ẹlòmíì ó wà ní ọwọ́ bíbí. Lágbájá ni bàbá mi. Lágbájá ló bí mi. Rí pé lágbájá ló bí mi ni. Fámìlì báyìí. Fámìlì báyìí ni. Ẹni tí ò fi yá ṣe fàárí. Ẹni tí ò fi yá ṣe fàárí. Yóò fi bàbá ṣe fàárí. Ẹni tí ò fi bàbá ṣe fàárí. Yóò fi owó tó ní yóò fi ṣe fàárí. Àwọn ẹlòmíì. Ẹ̀kọ́ tó ní. Ó ní ọ̀gá. Ó ń lọ̀gá. Kó tó rántí anything. Kó tó rántí kankan. Tó bá ní problem. Ẹ̀kọ́ tó ní ìyàn yóò kọ́kọ́ pé. Kéwú tó mọ̀ àbẹ́ ẹ̀kọ́ kan tó mọ̀ ó ní ẹ̀mí ẹ̀ máa kọ́kọ́ darí sí pé Ja'altu Raja'i. Ja'altu Raja'i fil asri wa hadiri. Abul Qasim lima'i jalali wa nasiri. Ọdún mẹ́wàá mo ti ní Alúà ṣe ó hàn bí eléyìí. Ẹ dákun ọdún mẹ́wàá ni mo ṣe ní Alúà ṣó wá hàn nínú ọ̀rọ̀ báyìí. Orúkọ Ọlọ́run báyìí ni mo sà tó hàn ní ilé. Gùbárì kan ni mo sà àbí tẹ̀fúrídì kan ni mo sà ihun ṣó hàn nínú àwọn báyìí. Ja'altu Raja'i. Raja'i fil asri wa hadiri. Abul Qasim lima'i jalali wa nasiri. Ṣé wìláyà ṣó hàn nínú ọ̀rọ̀ báyìí? Aina wilaya. Ainal wilaya. Wilaya dà nínú ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí ṣọ́bẹ̀ mi sọ yìí. Alúà ọdún